láti jẹ́ káàdì kan kó bá Yorùbá tán. Ìwọ níbi ọ̀rọ̀ ṣíṣe ọ̀rọ̀ Yorùbá ò ní gba ọ̀dọ̀ ọmọ Yorùbá ẹgbẹ́ ìjọba orúkọ ìtajà torí ó máa rántí orúkọ ẹ̀ka ti dé orúkọ wọn ní kò ní ṣokú oríkì. Mo ti bẹ̀rẹ̀ ọba aládéládé nílẹ̀ Yorùbá látọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni Ìrìṣà ọba àti ilé ìfọ̀lẹ́ ní. Mo kí ọba tó gbèsè lọ́wọ́ mo sì kí èkó tó máa jẹ. Mo kí ọba wa ní ilẹ̀ Ìbàdàn. Mo kí ọba wa ní ilẹ̀ Òwu. Mo kí ọba wa ní ilẹ̀ Ẹ̀gbá. Mo kí ọba wa Àtàwọ̀jà l'Óṣogbo. Mo kí ọba wa ọwọ́ òkòkò ti ní Ìṣà tẹ́ńpò ní Iléṣà. Ẹ bá mú kọ̀ọ̀kan dání, ẹ bá mú àgbàdo dání, ẹ bá bẹ̀rẹ̀ pé ilẹ̀ mú dání yọ ọmọ Iléṣà á rí ìgbàdo. Tí ẹ bá ní bọ̀lọ̀ lọ á rí wúlò. Àdúgbò ni mo tún gbogbo ọmọ Yorùbá tó wà níkàlẹ̀. Gbogbo ilẹ̀ tó bá wù ọ́ ti wá tó jẹ́ ilẹ̀ Yorùbá. Gbogbo ìlú tó bá wù ọ́ ti wá tó jẹ́ ìlú Yorùbá. Mo fi ilé ìfẹ́ tó ti gbogbo wa. Òwúrọ̀ lálẹ́ ẹgbà wá o. Ẹ má jẹ́ kọ́ ọmọ Yorùbá rẹ̀ yìí. Ẹ má jẹ́ kí ìlú Yorùbá rẹ̀ yìí. Torí pé kí ni tí wọ́n bá ń pín tí wọ́n bá ń tó ìwájú ni Yorùbá máa wà. Ẹgbẹ́ bá máa jẹ́ lídà, ó máa síwájú àwọn tó dàgbà dúró ẹ̀dẹ̀ máa tẹ̀lé. Níbi ọ̀rọ̀ sísọ níbi ìwà wúlò, táwọn àgbàlagbà míì bá jàgbà míì tó bá dé, àwọn tó jà jùlọ ṣùgbọ́n ló máa sọ fún ọgbà ayé Yorùbá má sọ báyìí. Àtúbálìgbà míì báyìí kẹ́yìn náà sọ, bí ẹ bá ṣe báyìí kò ní fàjà, á dẹ̀ sọ ìjàyà dẹ̀ parí láàrin àgbààgbà tó tó bí ọmọ. Ṣé ẹ mọ̀ wípé Ọlọ́run ló máa ń torí dà? Lẹ́kí Barrister Ọ̀làdọ̀tun Azan tí wọ́n jẹ́ pírẹsidẹ̀ntì wa global president. Ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ ní kú báyìí. Ọ̀rọ̀ ní kú láíláí. Ọ̀rọ̀ ní kú láíláí. Bí wọ́n bá ṣàdúrà fún yàn pé kò ní kú láíláí, ẹ máa rò pé sẹ́nìkan bẹ tí ò ní kú. Ṣùgbọ́n àwọn àgbàbọ̀ wọn ní kó fẹ́ rúbojú. Ọ̀gẹ̀dẹ̀ kó fọmọ lọ́pọ̀. Ẹni tí òkú láíláí lẹ̀ tó kú tó fọmọ sáyé lọ, ó ní jẹ́ náà. Ó máa jẹ́ àjẹyó àjẹsẹ́kù fi sílẹ̀ lọ́wọ́. Ẹ̀dọ́kọ̀ bẹ́ẹ̀ tẹ̀ fún mi ló wà lóra lórí ìbínú. Ẹ máa fún mi. Every successful man there must be a man. Man na to me. Way man. Olúwa. So wọ́n ní pé gbogbo bí Barrister Ọ̀làdọ̀tun Azan ṣe ń dáwọ́ ẹgbẹ́ tó rọ̀ bí òwe. Tó jẹ́ pé tòun làwọn ọmọ ẹgbẹ́ ìpè, tòun ní patron pè, tòun matron pè, kí wọ́n lè sọ fún ọ̀gbẹ́ni fífò nílẹ̀, this is time for both of us. Máa wò kọ́ ọ̀kankan báyìí, kò sí ìyàgbẹ́ tí wọ́n pè tí ò gbé. Tóní bí tí wọ́n sọ pé má gbé kọ́ ọ̀yẹn kò gbé náà ní tí ò sí tẹ̀lé ẹ̀kú mọ́bí tó wà ìdìmọ́ tó ń ṣe lọ́wọ́ lórí ní sọ yín gbà sílẹ̀ mọ́ náà ni. Ṣùgbọ́n ẹni tó lè sọ pé gbé àbí má gbé ṣùgbọ́n tí ò sọ pé má gbé tó jẹ́ tòun tọ̀sán ló fi ń ṣiṣẹ́ ẹgbẹ́. Ẹ dákun nínú ọ̀rọ̀ àpò ilé ìwé ló dúra wọn lọ. Ẹ dákun nínú ọ̀rọ̀ àpò ilé ìwé ló dúra wọn lọ. Lẹ́ẹ̀kọ́ àwọn obìnrin nìkan náà wà dáhùn ọkùnrin ò ní sọ̀rọ̀ mọ́. Bẹ́ẹ̀ bá ní ọ̀rọ̀ òdòrí lọ sẹ́gbọ̀n tó gbàgbọ́ ọ̀rọ̀ kọ̀ǹtúrò náà lórí ilé dára tó wù. Ìjọ tọrọ bá ti sí ìpè ọ̀gbẹ́ni ibi tẹ́lu fẹ́ wò nílé yìí. Onílẹ̀ fẹ́ wọ ikú ẹ̀rọ tó ti fi sẹ́gbọ̀n para onígbà tó bá yí po. Ọ̀rọ̀ ilé ibi ìjọba ní ìlú project tó fẹ́ ṣe bí 25 million ní lọ́dẹ̀ tí ní 15 ẹ̀rọ òwúlẹ̀ wá fún 5 million ẹ̀rọ ọ̀fẹ́ náwó. Tí bàdà bá sọ pé èlò ló fẹ́ fún 5 million tó bá ní fún 500,000 ẹ̀rọ ìfúnfẹ́ 501 ó ti lọ ó parí nìyẹn. Ṣùgbọ́n náà wọ́n bá àgbà tí ọ̀rọ̀ bá ti ń ṣe tó ní fẹ́ ṣe ó máa máa rọrùn ó ṣe ń rọrùn fún ìṣà yẹ̀yẹ́ níyà Ọ̀làdọ̀tun Azan bẹ́ẹ̀ ṣe jẹ́ kó máa rọrùn fọ́gbọ̀n
gbogbo bí ẹgbẹ́ ẹgbẹ́ tó bá wọlé Ayọ̀délé Samuel tí wọ́n sì bí báyìí ẹ̀dìdẹ́ ẹ̀jẹ̀ kan lè yín ẹ̀jẹ̀ kan lè yín ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. mo kí ọba àlà Adébọ̀ Wálé ọba àlà Adébọ̀ Wálé wọ́n kí ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn àwòrán àgbáyé àbí ọlọ́jẹ̀kẹ̀ pé fún àwòrán. bákan náà ló kí ọba tèmi adára aríwájọyè ọba àṣàbáyé ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn káàmùsì fún ọlọ́jẹ̀kẹ̀ pé fún wa. Queen Ọlájúmọ̀kẹ́ Ẹ̀yẹ̀lá Olóyèdè ìyá ọba mi pàtẹ́wọ́ fún wọn. Àwọn ọkùnrin ló ń pàtẹ́wọ́ fún mi. Àwọn obìnrin yóò ti kò fún ayé ẹ̀dá. Fún ẹ̀gbọ́n pẹ̀lú ìdájọ́ ìgbà lọ́kọ̀ gbọ́ná aṣọ́gbọ́n náà lórí ara ẹ̀ lẹ́nu. Àwọn akúmọ̀ akálò lórí tó bá dé. Ìgbò ṣé bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ ókè wọ́n dìde. Archbishop àbí? Ṣé bishop ni wọ́n? Architect ni ẹ̀wọ̀n pẹ̀lú àlejò gbogbo kàmárà bá ń tóbi àbárí kòkìní ẹ̀ ló wà yà. Ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ̀yà ẹ̀fẹ̀ ìyá ẹ̀dẹ̀ owó pé ṣé bẹ́ẹ̀ ni olùyà wa lẹ́nu ìyá àtàjọ. Ẹ bá ń pàtó fún wọn lókè àwọn aṣọ fún mi wá wá ilé fún ọ̀sà. Lẹ́tùgbọ́. Wọ́n ń gbé ga ṣé pàtó kọ̀mándà. Dadi, ẹ bá ń pàtó fún dadi. Dadi ká tó wà wúlò àti bẹ́ẹ̀ ká ló bẹ̀rẹ̀ ní. Yèyé Adéníkẹ́ Sọ́bàjò ìyàwó wọn lẹ́nu wọn. Ẹ bá mi pàtó fún wọn. Ìyá àwọn ọmọ yìí ti máa ń tí wọ́n máa ń tọ̀ lélẹ̀ yìí. Ní ìgbà tí máa ń bá dé rúbí, tẹ́lẹ̀ tí tó jọ ń lọ pátí. Tí wọ́n béèrè mọ́ mi nǹkan bẹ́ẹ̀ ọ́ tí wọ́n fi gbà lọ sí ìgbà ẹ̀ agbẹ́lẹ̀ lẹ́ni ìlú àwọn ẹ̀ bá àdẹ̀fẹ́fẹ́ yà ti mọ́mí jọ mọ́mí ẹ̀ wò ó lè ní mọ́mí tòsí. Mọ́mí ti bá tiẹ̀ lọ. Nígbà tí ìfẹ́ bá wà láti ìwé tó ti gbà yìí, inú mi dùn láti sọ pé bí àwọn ọmọ yìí náà ṣe máa ṣe náà bá dàgbà ní. Ọ̀sẹ̀ ti yé àbí 80. Èyí ẹni dájú mi kú mi. So mọ́mí ṣe wà mọ́mí náà lè bímọ. So mọ́mí ọmọkùnrin náà ìwọ orí tí wọ́n rí ni mo sọ̀rọ̀. Rí mi gẹ́gẹ́ bí wòlíì ọ̀dà kò sí wàhálà ẹ máa rántí pé ẹ ṣe ìgbọ́sọ̀ ọjọ́ ọ̀nà báyìí. Chief Mrs. Adérónkẹ́ Elégùṣì ẹ bá mi pàtó fún àmà wa ẹ pàtó fún àmà wa. Pé àṣà wa ò lè parun nítorí pé nígbà tí àwọn àgbàgbọ́ bá sọ pé ẹ lọ máa ṣe táwọn àgbàgbọ́ bá sọ pé ẹ lọ máa ṣe àwọn tó wà níbi òní dá sí mọ́ nígbà táwọn èwe bá sọ pé ewu ọ̀dọ̀dá tó ń tó bàtà bí tó lọ kọ́ lé aṣọ mi yẹn ó dùn mí pé gbogbo ojú nínú gbogbo olùbàtà nìkan ni mọ̀ ojú pé bá bọ́ bàtà kan fíìtì pẹ̀lú ọ̀dá yẹn ó bá di pẹ́ ṣe wọ ẹ̀ máa lọ wọ àwọn níta ló rán ṣe lóògbé igbó kó wà ní gbogbo bí ẹ bá ti rògbé igbó èyí tó fi máa dùn fún bẹ́ẹ̀ ní kó rí igbó yẹn tó nígbà tó o bá ti já lọ wọ́n nílò ìbẹ̀lẹ́sẹ̀ ara ẹsẹ̀ ní òkè nígbà tá a lè ti wá já lọ ìwọ̀nba àyè tó bá wà ẹ jẹ́ ká lò ó pẹ̀lú professionalism. a pè àwọn olórin àwọn oníjó àwọn onímọ̀ra ṣùgbọ́n mo máa bẹ̀ wá ní the professional ní láti manage time. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká try láti manage time. mo mọ̀ ní pé tá a bá ní ká pé dáńsà kan bí lónìí pé.